lóye o tó yà sí ìrìnàjò àti ìrìnàjò ẹjọ́ ẹjọ́bù àtúkẹ́ tí ẹ̀ sáyé lọ lẹ́yìn ìlẹ́yìn o. Ẹ̀jẹ̀ kọ́ra wa lóye o tó yà sí ìrìnàjò àti ìrìnàjò ẹjọ́ ẹjọ́bù àtúkẹ́ tí ẹ̀ sáyé lọ lẹ́yìn ìlẹ́yìn o. Olúrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o. Olúrìbàrìbà o ìyá ayé mọ̀mọ́ rìbà o. Eégún ọwọ́ ọ̀sọ̀ àti rìbà o. Olúrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o. Olúrìbàrìbà o ìyá ayé mọ̀mọ́ rìbà o. Eégún ọwọ́ ọ̀sọ̀ àti rìbà o. Olúrìbàrìbà ìyá àgbẹ̀ ní mọ̀mọ́ rìbà o. Olúrìbàrìbà o ìyá ayé mọ̀mọ́ rìbà o. Eégún ọwọ́ ọ̀sọ̀ àti rìbà o. Olúrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o. Olúrìbàrìbà o ìyá mọ̀mọ́ rìbà o. Eégún ọwọ́ ọ̀sọ̀ àti rìbà o. Kídé ọlọ́jà ẹyẹ. Ọkí màmàdé o ọlọ́jà ẹyẹ o. Ẹ báwo ni. Ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́ ńlẹ́ yìí o. Mo kí wa ní méje mẹ́jọ. Baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí mo kí yín. Igbá eléyìí ò ní fọ́, àwo eléyìí ò ní fàya. Gbogbo àwọn màjèṣín wọn ò ní pẹ̀dín, wọn máa lékún ni o. Wọ́n ní dédé wàá gbọ́ nínú gbá aládì. Gbogbo ọmọ inú ilé yìí wọ́n máa lékún ni o. Ikú ò ní pa wá tòwétòwé o. Tó ẹ wo àwòrán tí mo fi hàn yín yìí. Àwọn ẹlòmíràn pè é ní ẹnu òpìrì. Àwọn ẹlòmíràn ní ọ̀rọ̀ ẹnu òpìyè. Àwọn ẹlòmíràn sì pè é sákálá, wọn ní ẹnu òpìyè. Èdè tẹ́yìn bá fi pè lọ́dọ̀ tí kọ́ máa yé yín bẹ́ẹ̀, ẹ ṣàfihàn àwòrán rẹ̀ dáadáa. Mo fẹ́ sọ ìwúlò rẹ̀ díẹ̀ lóní ráńpẹ́, ṣé ẹ mọ̀ pé ẹ̀yin ti mọ̀ ọ́ tẹ́lẹ̀? Iṣẹ́ ń bẹ lẹ́yìn kùlé ilé ẹlòmíì kọ̀ mọ́. Orúkọ mi ni Lukman ọmọ àyẹ́dá ni bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ́ àgbà. Dúkìá yìí, dúkìá ọlọ́run ọba ni, kì í ṣe ti bàbá ẹnìkan. Ọlọ́run ló ní ọ̀rọ̀ tá a fẹ́ júwe lílò rẹ̀ fún wa yìí. Ṣùgbọ́n kìnní kan máa ń ṣe mí láàánú wípé nǹkan tí Yorùbá bá sọ, tí àwa adúláwà bá sọ tó wúlò, àwọn ọmọ wa kì í tẹ̀lé. Ẹ̀yin ẹgbẹ́ òyìnbó mú kìnní kan géńgéré lọ́wọ́ báyìí. Wọn ò kọ́yé kíye tí wọ́n fi wá rí, torí pé èèbó ló mú lọ́wọ́. Òṣìṣẹ́ méjì tó jẹ́ ó débẹ̀ tó jẹ́ pé kì í ta lọ. Wò mí, ewé ẹnu òpìyè yìí, ọ̀rọ̀ ni o. A ní ọ̀rọ̀ abẹ̀bẹ̀, ọ̀rọ̀ agogo, bá a sì ní ọ̀rọ̀ adẹ́tẹ̀, ọ̀rọ̀ ẹnu òpìyè lélẹ́yìí. Ọ̀rọ̀ ẹnu òpìyè òun lélẹ́yìí. Ó wúlò tọ́pọ̀, oríṣiríṣi ọ̀nà gbáà lọ́gbà wúlò. Ẹ̀yin tí ẹ ní àrùn inú, ẹ súnmọ́ bí o. Tàbí èèyàn bá ní àrùn òkú àtọ̀sí ọlọ́jọ́ pípẹ́, ẹ súnmọ́ bí o. Àbíwọ̀ tó ní ìju, ẹ súnmọ́ bí yìí o. Tí kì í tí dàgbà jùlọ, torí pé ní ẹni tó bá lọ ẹ̀kọ́ ewé àtegbò, yàtọ̀ sí pé bóyá à ń fìwé kọ́ káàkiri tá a máa sọ pé a ò gun pọ̀, a ò jó pọ̀, a ò lọ báyìí, a ò gun báyìí.
ògùn inú ìwé lẹ́lòmíràn wá kọ kí ẹ máa kà pé a ò gun pọ̀ a ò jò pọ̀ a ò lọ́ pọ̀ a ò tẹ̀ pọ̀. Ìwọ̀n tó kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ tó tún wá lọ ilé ẹ̀kọ́ rẹ̀ òun là ń ṣàlàyé o. Àwọn èèyàn máa sọ pé tí a bá ní ìju pé yóò bí ọmọ ni má jẹ́ nìkan parọ́ fún ẹ o. Ìlànà tí eléwé àtegbò lè fi tọ́jú èèyàn ó yàtọ̀ sí bólóyìnbó sì lè tọ́jú èèyàn o. Àwọn àrùn ara kan bẹ tó yẹ pé tó bá ṣe èèyàn ẹni tí ó bá kẹ́kọ̀ọ́ nípa ewé àtegbò yóò sọ pé ayé ló fi ṣe é. Especially bí kéèyàn bá níbi kidney disorder bóyá ẹ̀dọ̀ ẹni yẹn kíndìnrín rẹ̀ ó ń ṣòjòjò. Ẹ mọ̀ pé àwọn àpẹẹrẹ tá a máa rí ni pé ẹsẹ̀ ẹni yẹn yóò wú ikùn rẹ̀ náà ó ṣe gbinrin. So ìwọ̀n táwọn ẹlòmíín bíi tí wọ́n lọ ọmọ fẹ́lómi títí tẹ́nìyàn ó fi kú wọ́n máa sọ pé ayé pọnmi sí i nínú òun lójú orí bẹ́ẹ̀. Ẹ gbọ́dọ̀ go to medical test. Ẹ gbọ́dọ̀ kọ́kọ́ lọ ṣe àyẹ̀wò lólóyìnbó òun ni ó gbé jáde fún yín pé ohun tí ń ṣẹni yìí nì. Ìyẹn ti wá kò ní tọ̀dọ̀ tiẹ̀ ọ̀dọ̀ àwọn olóyìnbó ẹ̀rí virus pé kó lọ sí general hospital pé kí wọ́n kàn tọ́jú rẹ̀ kàn fún un ní ìtọ́jú tó péye. Bẹ́ẹ̀ náà ni kéèyàn ó ní ìju. Tí ìju bá ti dàgbà jù tó bá ti dàgbà jù wọ́n gbọ́dọ̀ operate ẹ̀ ní. Ẹ lọ sọ́dọ̀ àwọn gynecologist tó jẹ́ àgbà gynecologist àwọn ni wọ́n mọ̀ nípa rẹ̀ àwọn ni wọ́n bẹ̀ nìyẹn operate ẹ̀. Àìgbésẹ̀ bíríkìlà kálọ̀ gbé fún télọ̀ o àìsí ìgbésẹ̀ télọ̀ kálọ̀ gbé fún dírẹ́fà o. Àkìsẹ́ ńgbà míì dírẹ́fà ńgbà míì náà wọn a máa sọ rẹ̀ ṣùgbọ́n yọ yàtọ̀ sí tẹni tó jókòó tì ó. Ẹ ń tẹ̀lé mi bí mo ṣe ń wí. Ṣùgbọ́n ìju tí ó bá ti dàgbà agbára ewé àti egbò ká. Nílé ẹ̀kọ́ táwa lọ wọ́n jẹ́ ó yé wa pé ẹni iṣẹ́ yòówù tí wọ́n bá gbé wá gbà ẹ gbọ́dọ̀ sọ pé kẹ́nìyàn lọ ṣe tẹ́sítì náà. Tẹ́sítì tó bá ṣe òun ló jẹ́ mọ̀ yìí pé eléyìí ewé àti egbò lọ fún eléyìí olóyìnbó lọ fún eléyìí. Ẹ má máa da àdàpọ̀ yìí pé gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa sọ pé ọba ti jáwé kinní kan ó ti kápá kinní kan ọba ti ṣe kinní kan ó ti kápá kinní kan rárá o. Èyí ọba jẹmọ́ kó wá òun ni ẹ jẹ́ ká kó wá fọwọ́ mú o. Wọ́n nìkan ní bíríkìlà wọ́n kan náà ní sọ̀fíọ̀ wọ́n yìí kan náà ní rìwáyà wọ́n yìí kan náà tún ní electrician wọ́n náà tún ní otúpẹ̀lá rẹ̀ ní kápẹ́ńtà wọ́n tún ní furniture kò possible má dáa pọ̀ dákun kò possible. Tàbí yẹn bá ní infection lára mo ti padà sórí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ tó o bá lo àjò yìí àbí yẹn bá ní àrùn kòkòrò inú ẹ̀jẹ̀ tí ẹ bá ń lò ó ọ̀dà pọ̀. Ní kọ́kọ́ fún wa ní abala kan lónìí tó bá di bí part 2 a máa tẹ̀síwájú lórí ẹ̀. Ṣé ń bọ̀lẹ̀ yìí wà tẹ́lẹ̀ ẹ jókòó ẹ farabalẹ̀ ẹ jókòó ẹ fẹ̀yìntì àwọn ọmọ tí wọ́n ń pariwo ẹni wọ́n ṣẹnu kẹ́mú. Ìwọ ìyá tó ń pariwo tẹ́lẹ̀ tó ń wọ̀ wá yìí lẹ̀ kó yé pariwo mọ́. Inú ọkọ̀ lẹ́wà ní àbínú bàálù ní ẹ tẹ́tí ẹ yá mi létí tọ̀tún yín ẹ lè máa fi tòsí rẹ̀ sí fún kọ́ọ̀lù ṣùgbọ́n ẹ yá mi létí tọ̀tún yín. Kí ni wọ́n á wí ẹnì gọ̀ǹgọ̀sù kan tí ẹ sọ ó ní oògùn eré afẹ́fẹ́ lọ́ọ́ máa kẹ́tí sí. Wọ́n á ṣe ń ra fóònù orí afẹ́fẹ́ ó sì ń ra káàdì orí afẹ́fẹ́ tó fi ń pe afẹ́fẹ́ táfẹ́fẹ́ sì ń dán lóhùn. Wo bí ìwọ tó bá ní ọgbọ́n kan tó dé mọ́lé tó lò ní kọ́ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ wọ́n náà ní rí tọwọ́ ẹlòmíì gbà. Àǹfààní tí ń bẹ lórí afẹ́fẹ́ ó ju àǹfààní ìkọ̀rọ̀ lọ.
àwọn gọ̀ǹgọ̀sùn kan má jẹ́ wọn máa parọ́ fún ẹ̀yin nìkan mọ́ bí tẹ́ ń lọ pé kíní kan tí wọ́n bá ìwọ ní kọ́ ọmọ rúhun tó fẹ́ kọ́ lẹ̀ o nǹkan ẹ̀ máa tẹ́tí sáwọn olóògùn owó o wọ́n bá ń polówó oògùn owó ẹ ṣọ́ra o ṣùgbọ́n oògùn àlàáfíà tètè yọ báírò rẹ kọ́ lẹ̀ pé ò nídìí ẹ̀ lónìí ò nídìí ẹ̀ lọ́la. ẹ má jẹ́ nìkan tán ìkọ̀fẹ́ kẹ́ ẹ mọ́ ni ẹ̀kọ́ sílẹ̀ á dán wò ni dán wò wọ́n ní yàtọ̀ bàbá mi kan ní dán wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ Ògúndáre ń bàbá wọn á dán wò ni kíní yìí jẹ̀ǹsẹ̀ wò gbogbo ohun táwa ti fílẹ̀ kó ààyè ọkọ̀ àsìfi kún àsìpé torí ipa fílẹ̀ pé kẹ́ wá bá wa ẹ ṣe é ni kẹ́ dúpẹ́ fún Ọlọ́run pé ẹ bọ́nú dè ń tá a fi torí ẹ̀ fílẹ̀ nìyẹn ohun táwa níta lè fi ṣe sàráàní torí káàní ò lè máa ráàánú gbà níbi tá a rò kàn sí àtàwọn ọmọ wa tí ń bọ̀ kò sáǹfààní bíi ká kó ìwé kalẹ̀ tàbí ká mọ nǹkan kínú ẹnu ó wú gbẹ̀ǹdù kórí ẹni ó rí jàǹkàn ká má rí ibi tú sílẹ̀ fún tọ́ ọ bá tú tọkàn rẹ lẹ o ò ní rántí àwọn nǹkan míì tó ti kọ́ tí ò wá tòsí o ò ní rántí ẹ̀ mọ́ àwọn bàbá tó bí wa wọn yìí padà afarabalẹ̀ kó ewé àtegbò lọ́wọ́ wọn ni àtàwọn tó súnmọ́ wọn àti tún tẹ̀síwájú sí bẹ́ẹ̀ náà lẹ́lòmíì náà kọ́ wọ́n bí ẹlòmíì náà síbẹ̀ ni tọ́ ọ bá wá fi sílẹ̀ bóòlù ó sì tún rí tọwọ́ ẹ̀ tẹlòmíì kọ́ ẹ dákun ẹyá mi létí ìyẹn fi tòsí ilé ẹja ẹ wá nǹkan fìdílé tàbí kẹyí ẹ fìdílé nǹkan orúkọ mi ni Lukman ọmọ Àyándáré bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. ṣe rí tẹ́ bá wá ẹnu òfin èyí ẹjọ́ pọ̀ ẹ kò dà sínú agbádá ṣe rí ọsàn wẹ́wẹ́ tá a ti fún omi nínú rẹ̀ èpo ọsàn wẹ́wẹ́ ẹwà ẹjọ́ pọ̀ gbówù yẹn lè wá kí ọ̀dà kékeré kan tàbí kẹ wá kí ọ̀dà méjì ẹ dà á sí iṣẹ́ ìṣòro ó ṣe o ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe ẹ dúpẹ́ ẹ lọ ra kan bílálà ẹfọ kan bílálà yẹn ẹfọ yọ pọ̀ díẹ̀ ẹ dà á sí ẹrùn ẹ̀là tàbí ẹrùn àwọn ká yìí tẹ́ ẹ bá rí ẹjọ́ òun náà pọ̀ kó tó kí ọ̀dà kan ẹ dà á sí ẹ ti dà á sí ẹ wàá lọ wá ọṣẹ dúdú ìbáà jẹ́ ti Ghana lẹ rí ìbáà jẹ́ ti Kútọ̀nù lẹ rí ìbáà jẹ́ ti Sakété lẹ rí ìbáà jẹ́ ti Tìsẹ́yìn lẹ ìbáà jẹ́ ti Tìpàpọ̀ àbí Táwẹ́ kọ́tà ti jẹ́ ọṣẹ dúdú kọ́tà ti jẹ́ ọṣẹ dúdú ẹ dà á sí ẹ ti dà á sí èso aworo só yọ pọ̀ díẹ̀ dà á sí egbò awo gba àrùn ẹ̀kọ́ lè ewé ìpín tútù ẹ dà á sí ewé dàsá ṣe bá mo ṣe pé o ní ìdá pé kọtí jẹ ewé dàsá ẹja kọ́kọ́ ẹ̀kọ́ sí ewé àsùnwọ̀n òyìnbó ẹja kọ́pọ̀ ẹ̀kọ́ sí egbò ìpẹ́ta ẹ̀wà àkọ́pọ̀ tútù rẹ̀ lọ́dà ẹ̀kọ́ lé ọyẹ ẹ̀kọ́ náà mọ́ndì òdì jíjó ẹ ti jó tó ti jó ó ṣòro ó jó ẹ foríjì mí okùn nǹkan ẹyọ kan ẹ wá ata ìjọsìn ṣe rí ata ìjọsìn yẹn yóò tó ọ wà lọ́wọ́ bí èròjà tẹ wá tó ṣe pọ̀ tó ṣùgbọ́n ìgbìyànjú kẹrí pé wá ìlàjì ike ọ̀dà kẹ̀dá sí ṣẹ́ńtì àbábẹ́ jorú sẹ́yìn
bí new site là á ti jó kódà tí ẹ̀ fi ń da bí àbá jó lálẹ́ mọ́jú torí pé èéfín rẹ̀ tí bá ń fín àwọn èèyàn kan wọ́n máa ṣe pé ó ṣòro ó jọ mọ́ bí àbá jó tán góòlù ni ṣe ti jó tán ń sọ bẹ́ẹ̀ ti lò ẹ má lọ bì kankan o ẹ̀yà fìdílé nǹkan ọmọ yín kí ètí ìwọlé ọkọ tí ń pariwo onírúurú tó yẹ pé oríṣiríṣi nǹkan lẹ ti lò fún ọgbọ́n oríṣiríṣi nǹkan lẹ ti lò fún ọgbà oògùn ló délẹ̀ yìí àní báwo lẹ ṣe lò ó ṣe àwọn kọ wọn ọyẹ máa gbọ́. mọ̀kànjú ọlá kí ló dé tọrọ ayé ẹ padà wá rí bó ṣe rí yìí. pẹ̀lú bí mo ṣe ṣàlàyé fún ọ tó pé pa abẹ́rẹ́ lókun tọ̀. bàbá àgbà òye mo wí bẹ́ẹ̀ lẹ́yìn àgbà jẹ́ ló tún fẹ́ bá sọ tẹ́lẹ̀ fọ́ bá fẹ́ lọ́jọ́ ńlànà kò sẹ́ni tí ó sọmọ rẹ̀ ní fáwí bẹ́ẹ̀ mo pidán ìdájọ́ sásán mo dára títí àràrà mọ́lẹ̀. bàbá ṣé kí n mọ́tàn yín gbogbo ìgbìyànjú mi pàbó ní jásì. bàbá ayé ti sú mi. mọ̀kànjú bó ti ṣe rí gan-an lọ́dà bàgbà bá ń bọ́ ọmọ kékeré sọ̀rọ̀ tí màjèṣí ń gùngi ọrùn bí ti rí nù bí wọ́n bá ní kó pè bí ti rí wá gbọ́ ọba ni kò tí ì bàjẹ́ o bọ́ọ̀bá tún ní lẹ́nu mìíràn mọ̀kànjú gba nọ́mbà yìí kó pè é Lukman ọmọ àyẹ́dàre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní gbogbo ayé mọ̀ sí ojúlówó ọmọ sẹ́yìn ní bàbá rẹ̀ tó gbé gbogbo ọgbọ́n àtinúdá táwọn àgbà fi ń dàgbà lọ́mọ rẹ̀ Lukman lọ́wọ́ bí n bá ní tàn ọ́ kò sí gbogbo ìṣòro àbójòdò tá a bá gbé déwájú ọmọ àyẹ́dàre tẹ́lẹ̀dùmarè ò ní fàṣírí rẹ̀ hàn àfi bí èèyàn bá déwájú rẹ̀ lókù. bí ìrìnàjò rẹ bá wá ka mórílẹ̀-èdè Nàìjíríà nọ́mbà tó pè sí rè +234 8032 98 3298. òun náà ló sì lè fi bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp bọ́ǹbẹ nílé ni tàbí lókè òkun. bí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà bá wá wà nílùú Kútọ́nù nọ́mbà yìí ló lè fi kàn sí wọn tí ó ṣàlàyé ibi tó ti pàdé ẹ̀ +229 54 65 1928. fọkàn balẹ̀ lọ́sọ̀dọ̀dọ̀ ìbànújẹ́ náà bọ́ ọ bá lè débẹ̀ ọ̀rọ̀ rẹ̀ á gbọ́ kì í sọ̀rọ̀ àwàdà pánkó pé oníṣègùn ìbílẹ̀ akọ ìbò ti gbóyin ajá kàkà ni kò sí rúrúfẹ́ àìsàn tàbí ìṣòro tó dojúkọ tó o bá ti dọ̀dọ̀ bàbá ọgbọ́n gbogbo rẹ̀ pátápátá lọ́lọ́run ọba gbé fúyẹ̀ nítorí pé ọlọ́run ń gbọ́wọ́ rẹ̀ sí yanu agbára ọlọ́run ni kì í ṣèmọ̀ èèyàn. Èdùmàrè dára ó rọ̀ wá o ẹ̀rọ pẹ̀sẹ̀ ní ọmọ. ẹ kú kalẹ̀ ẹ bu ṣíbí mẹ́ta ẹ bù sínú ọsàn wẹ́wẹ́ ẹni tó bá ní ìju bóyá kéètì ìdàgbà èyíkéyìí àrùn inú kó máa bù sínú ògì gbígbóná kó máa mú ìyẹn bẹ́ẹ̀ ẹni tó bá jẹ́ pé ó ní àrùn ọ́sà ọgbẹ́nú ẹ bù sóyin wọ́n bá ti bù sóyin máa fi lo ògì gbígbóná ẹni wọ́n bá sì wù kó jẹ́ pé ẹlòmíràn ní márayá lòun fẹ́ràn òun ò lè bù dà sí márayá kó máa lò ó èyíkéyìí àrùn inú ẹ máa lò ó sí i tó bá yẹ pé bí ọmọ sisi ni tí ò tí ì dàgbà lọ títí tó bá ti rọra ta díẹ̀ lé lọ́wọ́ ẹni kó fomi tútù lò ó yóò sì sọ fún yín pé inú náà lọ lágbára ọba tí yọ lọ́hùn. ilé ẹ̀ jẹ́ part 1 a máa tẹ̀síwájú lórí ẹ̀ lọ́jọ́ iwájú. orúkọ mi ni Lukman ọmọ Àyẹ́dàrè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp group tàbí ibi orílẹ̀-èdè yòówù tí mo lè lọ láyé nọ́mbà yìí ẹ gbìyànjú kẹrin pé mọ́ ọ́dọ̀ ẹ lè pé dàrẹ́ ti kọ́ máa lọ ṣùgbọ́n tẹ bá ti bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀ gèrègè ní ọ̀pá ọyẹ ẹ̀ máa gbọ́ o +234 80 32 98 3298 ẹ gbọ́ dáadáa +234 80 32 98 3298.
98. Nọ́mbà orílẹ̀-èdè Benin tó bá jẹ́ pé Kòtònú ni mo bá wà +229 54 65 1928. Ẹ̀yin ẹ pè mí, èmi ní gbé. Tẹ́nìkan bá sọ pé òun ni aṣojú mi àbọ̀ òun ni ọmọ ọṣẹ́ kan níbì kan, ẹ má dá lóhùn o. Ẹ rí i pé ẹ gbọ́ ohùn lẹ́nu mi torí pé àwọn èèyàn ti ń forúkọ mi. Wọ́n fi ń bo tẹ́nìkan bá ní bàbá ọgbọ́n lòun ọmọ ọ̀dọ̀ àgbà tẹ́ ẹ̀ bá ti gbọ́ Lúkúmọ́ọ̀nù ọmọ ẹ̀ dáre tẹ́ ẹ̀ sì gbọ́ lẹ́nu mi lórí fóònù kí n sọ pé lágbájá báyìí ẹ dọ́dọ̀ rẹ̀ tọ́ ọ bá kó fẹ́ni ẹlẹ́ni ní mọ̀ ń pa rẹ̀ o. Tẹ́ bá bẹ̀ wá ń ṣẹ́ báyá lókè òkun ni àbí yóò tẹ ní àfi díẹ̀ tí ẹ gbé ẹ̀yin lẹ́sànwó rẹ o adára fún wa o. Ẹ bá bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ iṣẹ́ yín ni àbí ìtọ́jú tó pé ẹ lè fẹ́ fúnra yín bóyá ti wà ní ọkọ látọjọ́ tó ti pé àdúgbò o. Ẹ kàn sí wa WhatsApp group ta ní gbogbo ẹ̀ jẹ́ 2022. A ní olómi tútù ọba ìràwọ̀ 11, a sì ní life spiritual solution 10. Ẹ rí méjèèjì yìí ọ̀fẹ́ ni láti wọbẹ̀ ṣùgbọ́n àǹfààní tó wà ń bẹ̀ ni pé mẹ́mbà lásán lẹ́jẹ̀ ẹ̀ nílé béèrè béèrè kankan. Àwa ní ọ̀kan tọkàn jẹ́ home spiritual solution. Èèyàn máa béèrè àlá rẹ̀ níbí yóò sì máa gbọ́ ohun tó lè ṣe sí tàbí àwọn iṣẹ́ kan tá a bá filẹ̀ àbá fẹ́ béèrè nípa àwọn iṣẹ́ míì tí ọ̀pàpọ̀ mọ́ ohun tá a filẹ̀ á fún láláì ní gba kọ́bọ̀ lọ́wọ́ ṣùgbọ́n ó ní má jẹ̀mú owó ni yóò fi wọlé yóò sì máa sanwó lóṣooṣù 5,000 yóò fi wọlé 5,000 yóò sì máa san ní oṣooṣù. Àwọn fídíò mi kan tí mo ti ṣe láti ọdún tó ti pẹ́ tí èso ọ̀rọ̀ ọdún 5 sẹ́yìn gbà mo wà ní Bàrígà ẹ máa gbọ́ pé ẹni tó fẹ́ béèrè nǹkan kan 2,000 naira nígbà yẹn nìyẹn o ìṣá yóò di òní yìí mọ́ o ṣùgbọ́n ṣe jẹ́ nìyẹn. Nípa ọ̀rọ̀ ìwé àlá tí à ń polówó ń bẹ̀ ìwé àlá ti tán ó ti tán gbogbo èyí tó wà ní àwọn èèyàn ti sanwó ẹ̀ so omi là ẹ̀sẹ̀ fẹ́ ṣe jáde ẹ̀rọ àwọn tó ń ṣe pírẹ́sì ẹ̀ nígbà wá yóò tí ì jẹ́ àmọ́ bá a ṣe gbé mi jáde ṣùgbọ́n ṣe jẹ́ nìyẹn á dára fún wa o kò ní í dà lẹ́ o ayẹ̀ wa o ire o ire o ire o ire kàbìtì gbogbo ohun tá a fẹ́ ìlédùà yóò fi tẹ gbogbo wa lọ́wọ́ o àní mọ̀ dààmú o gbogbo ohun tá a fẹ́ òun lọ́lọ́run ó ṣe fún wa. Ẹ dákun gbogbo àwọn ètò wa èyí tó bá ti dọ́wọ́ ti yín ni àbí ẹ̀ tí bá wa sọ̀rọ̀ rí tẹ́lẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má dè é mọ́lé ẹ̀yin náà máa ha kọ́ kárí kọ́ dọ́dọ̀ gbogbo èèyàn tó yẹ pé gbogbo ẹni tó ẹ bá ha fún àwọn gan wọn máa ṣàdúrà fún yín. Àìmọye nǹkan àǹfààní lọ́wọ́ àtà àti sẹ́ndì ọ̀pọ̀lọpọ̀ nǹkan àǹfààní kò sí ohun tá a fi ṣe kó lè wúlò fún yín torí ẹ̀ náà la fi ṣe gbogbo ẹ̀ síta tó tá a bá torí yín ṣe báyìí kiri pa ní kẹ́yìn náà òde mọ́lẹ̀ àti ní kẹ́ fi ṣe àwọn síra yín tó bá ti wá rí báyìí ìwọ náà kò rí pé òun pín fún gbogbo àwọn èèyàn bó ti yẹ kó rí nìyẹn bó ti yẹ kó rí nìyẹn o. Tí ẹ bá pe nọ́mbà mi bá mo wà Nàìjíríà yọ wọlé tí mo bá ti sí Nàìjíríà nọ́mbà náà kò lè lọ rí o. má pẹ́jú ọlá kí ló dé tọrọ ayé ẹ padà wá rí bó ṣe rí yìí. pẹ̀lú bí mo ṣe ṣàlàyé fún ọ tó pé pa abẹ́rẹ́ lókun tọ̀. Bàbá àgbà òye mo wí bẹ́ẹ̀ lẹ́yìn àgbà jẹ́ ló tún fẹ́ bá sọ tẹ́lẹ̀ fọ́ bá fẹ́ lọ́jọ́ ńlànà kò sẹ́ni tí ó sọmọ rẹ̀ ní fáwí bẹ́ẹ̀ mo pidán ìdájà sásán mo dára títí àràrà mọ́lẹ̀. Bàbá ṣé kí n mọ́tàn yín gbogbo ìgbìyànjú mi pàbó ní dá sí i. Bàbá ayé ti sú mi. Má kánjú bó ti ṣe rí gan-an lọ́dà. Bàgbà bá ń bọ́mọ kékeré sọ̀rọ̀ tí màjèsí ń gùngi ọrùn bí ti rí nù bí wọ́n bá ní kó o pè bí ti rí wá. Gbọ́ ọba ni kò tí ì bàjẹ́ o bọ́ọ̀bá tún ní lẹ́nu mìíràn. Má kánjú gba nọ́mbà yìí kó o pè. Lukman ọmọ àyẹ́dàre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní gbogbo ayé mọ̀ sí ojúlówó ọmọ sẹ́yìn ní bàbá rẹ̀ tó gbé gbogbo ọgbọ́n àtinúdá táwọn àgbà fi ń jágbà lọ́mọ rẹ̀ Lukman lọ́wọ́. Bí n bá ní tàn ọ́ kò sí gbogbo ìṣòro àbójòjò tá a bá gbé déwájú ọmọ àyádáre tẹ́lẹ̀dùmarè ò ní fàṣírí rẹ̀ hàn àfi bí èèyàn bá déwájú rẹ̀ lóko. bí ìrìnàjò rẹ bá wá ka mórílẹ̀-èdè Nàìjíríà nọ́mbà tó pè sí rẹ̀ +234 80 32 98 32 98
òun náà ló sì lè fi bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp bọ́ǹbẹ nílé ni tàbí lókè òkun. bí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà bá wà nílùú Kútọ́nù nọ́mbà yìí ló lè fi kàn sí wọn tí ó ṣàlàyé ibi tó ti pàdé ẹ̀ +229 54 65 1928. fọkàn balẹ̀ lọ́sọ̀jòjò ìbànújẹ́ náà bọ́ ọba lè débẹ̀ ọ̀rọ̀ rẹ̀ á gbọ́ kì í sọ̀rọ̀ àwàdà pákó pé oníṣègùn ìbílẹ̀ akọ ìbò ti gbóyin ajá kàkà ni kò sí rúrúfẹ́ àìsàn tàbí ṣòro tó dojúkọ tó ọba ti dọ̀dọ̀ bàbá ọgbọ́n gbogbo rẹ̀ pátápátá lọ́lọ́run ọba ọgbẹ́ fúyẹ̀ nítorí pé ọlọ́run gbọ́wọ́ rẹ̀ síyanu agbára ọlọ́run ni kì í ṣèmọ̀ èèyàn. Èdùmàrè ká